ẹ̀kú ìyálẹ̀ta àáfàá Rebecca ni oníròyìn yankan bí ọgbẹ́ Justice Obonleja Wúdẹ̀ irọ́lábí.com irúnjà àfirunṣó ìlẹ̀kẹ́já tòun tòwú aláṣejù babaijesha ti fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà 35 minutes to 8:30 ló lù níwájú ilé Ọbásanjọ́ gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. ẹ ṣé bí ẹ ti ṣe ranjú kalẹ̀ bíi firstborn ọ̀pọ̀lọ́ láti gbọ́ kókó inú ìwé ìròyìn kùmọ̀kùmọ̀ náà. ọ̀gá àwọn DSTV Magu ra àlùbọ́sà 1 million láti fi ṣe ògúnfe 90,000. kẹ́tẹ́kẹ́tẹ́ bá kú ìsopin omi tẹ̀yìn ọ̀gbìn lẹ́nu ní tí wọ́n ń pè lọ́gá wá dẹni tó ń jẹ̀wà nínú sẹ́ẹ̀lì jẹ́ ká máa ṣe dáadáa. hotpop ti jí ní ìsà òkú o. agbẹjọ́rò sọ wípé dádì Gúúsì kì yóò kú ikú kíkú kan àfi yíyè bẹ́ẹ̀ ni nígbà tó wó bá ti wà tó wó bá ti ṣe tì ilẹ̀ ló máa gbé. ìròyìn kúmọkùmọ náà ni ẹ fẹ́ gbọ́ ẹ ṣé bí ẹ ti ṣe ń wò sùn. ìrọ̀lẹ́ ìjẹta ni olórí orílẹ̀-èdè yìí Anthony Ayọ́mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀ tají lójú oorun pé ológbò tí àwọn fi ṣe ọdẹ eku láti máa ṣọ́ àwọn tí ó ń jí owó ìlú náà ń jẹ àlùbọ́sà ní ẹ̀yìn fẹ́ǹsì ẹ̀sùn gbà yẹn ni. ṣé Yorùbá bọ̀ wọ́n ní olórí burúkú peku wèrè fẹ́ gbà á tà ẹni ọ̀wọ́ akíndanidání náà sọ wípé bí owó náà bá ti rẹ́dì kí wọ́n kó wá fún òun. ọmọ bàbá Mùtíyó ọmọ ń dìjà sílẹ̀ kò sí yàtọ̀ nínú túùkù àti mọ̀dọ́yìn olè náà ní gbogbo yín. anyway ó ní kò sí ìyàtọ̀ nínú Magu àti Maga manipulator náà ní gbogbo wọn bẹ́ẹ̀ ni. Professor Ayọ́mẹ́yẹ bẹ̀rẹ̀ sí í dún bí ìkòkò mọ́ ẹni ọ̀wọ̀ ológbòko aka ọ̀gá àwọn DSTV lẹ́yìn tí wọ́n ti jẹ tinú ẹyin tán tí wọ́n fẹ́ fi ṣàìsọ ipò ẹ̀rù. ayé le o. ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹ ṣé bí ẹ ti ṣe serious bí ẹni tí ó ń ṣe jíìsì láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. bàbá wa ẹni ọ̀wọ̀ Magu ọ̀gá àwọn DSTV ológbòkó wá pa òwe Yorùbá kan tí wọ́n gbọ́ lẹ́nu àwọn ẹlẹ́wọ̀n nígbà tí wọ́n mú wọn sínú ilé ní tipátipá. ó wí pé o lè sọ pé òun yóò bọ̀ tún ilẹ̀kùn ilé rẹ̀ ṣe ìwọ ń jó ìwọ ń yọ̀ àti wípé bí President Ayọ́mẹ́yẹ kò bá tọwọ́ ọmọ rẹ̀ bá sọ kí ó sẹnu rẹ̀ ní gbálágún òun mú bẹ́ẹ̀ spíkà ìdí àti ìtumọ̀ tí wọ́n fi ológbò sọ ilé àti rísìn tí wọ́n fi tún ní kí eku kí ó máa sọ wọn kiri. ó wí pé after all ó lè gbé ó lè gbà á náà ní gbogbo wọn ní gbogbo yín wọ́n ń sọlẹ̀. ọ̀gá àwọn DSTV aka ológbòko sọ wípé ṣé kí òun tọwọ́ bọ ọbẹ̀ kí òun má kan ọwọ́ rẹ̀ lá after all tí wọ́n bá fún wèrè ní ọkọ́ ọ̀dọ̀ rẹ̀ náà ni ó gbọ́dọ̀ ro oko sí òótọ́ nìyẹn. wọ́n bá fẹ́mi náà lọ́kọ́ ọ̀dọ̀ mi ni máa roko sí ṣùgbọ́n orí ọmọdé àti àgbà á dá. ẹni ọ̀wọ̀ chief ológbòko bínú sọ̀rọ̀ wípé ní lọ́gán tí òun bá ṣe tán láti sọ iye àwọn alágbára tàbí àwọn olè tí wọ́n ń jẹ nínú mùdùnmúdùn owó tí òun ń jí kó lórí àga náà nígbà náà ni gbogbo ènìyàn tí ó wà ní àgbáyé yóò mọ̀ wípé Nàìjíríà ti tán àti tà àwọn sì ti gba ìwé ẹ̀rí dání. ẹ ti ta Nàìjíríà. ìròyìn kúmọkùmọ náà lẹ̀ ń gbọ́ ẹ má dọ̀ọ̀jì ẹ̀. òru àná ni Justice Abolówó ṣe kúmọkùmọ sọ di mímọ̀ fún gbogbo àgbáyé pé hotpop kò já olè rí àti wípé iṣẹ́ kólẹ̀kódọ̀tí ni iṣẹ́ tí ó yàn láàyò láti òwúrọ̀ ọjọ́. ọ̀rọ̀ tó wó bá ti tilẹ̀ ló máa gbé. ó sọ síwájú wípé agbo ẹlẹ́pọ̀n ni bàbá hotpop ń tà ní iwájú high court ní ìyànà Amẹ́ríkà tí kò jìnnà sí ìyànà Ìyẹ́sí. ìyá yìí máa yẹ. tó ní ìkànnì àrídé ní ti ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí Damije ló kọ ìròyìn fún wa
nígbà tí Gani Adams tú ní èdè ìlàjẹ ẹsẹ̀ odò sí ti èdè Èkó, èmi ọmọ yín àmì blogger olórí pẹ̀ẹ́gùn lẹ́rìn ẹlẹ́sẹ̀ bíi ìlú Ègùn ló kà á fluently sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. So a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́yìn, happy birthday to you. Ẹ ò ní kú, ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. My people, say na no forget say one ogbonge company in this Nigeria, e go join ìròyìn kúmọkùmọ wetin dem dey do. White Horse Transport Limited. White Horse Transport Limited. Na dem get the ogbonge buses wey go dey carry everybody nationwide. You wan go Abuja, Port Harcourt, you wan go Eko, anywhere for Nigeria, we get all Nigeria na our office dey. Buy your ticket. Na the bus wey you go enter go anywhere wey you go dey cool like omo tuntun. AC dey there, everything dey. You mean security wise na baba number one. Come see o, this one na bonus for you wey buy ticket enter that bus go anywhere. If the bus stop for road, you go collect 10,000 naira every passenger. Or any gbege come happen for road, abi na tire na info yo, go collect 1 million for insurance. No go come. Make you kuku put your eye for front now. Anytime wey we start this job, make you dey follow our boss travel to anywhere. Na him be boss wey be say you go sleep like small pikin wey no go give you problem. Yes, White Horse Transport Services na dem be baba. tó ìròyìn kúmọkùmọ ń tẹ̀síwájú, ẹ subscribe, ẹ jọ̀ọ́ ẹ share kí ẹ sì comment. Subscribe yẹn ò ná yín ní nǹkan kan, kò yọ dátà kankan nínú dátà yín. Subscribe náà lẹ̀ ń wò yẹn, óyá ẹ ti subscribe nìyẹn. Ṣé mọ̀ pé ìdùnnú ti yín òun ló jọba lójú, ló jọba lọ́kàn nínú ìròyìn kúmọkùmọ. Fóònù mi rí. Hello? Yes? Producer ìròyìn kúmọkùmọ kí ló dé? Níbo? Yéé! Ẹni mò ń pe ọ̀gá àwọn EFCC ní ọ̀gá àwọn DSTV. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ wò ẹ̀yin náà yọ síra wọn, mo ti bú nǹkan mú. Àwọn tó ní o ọ̀gá àwọn EFCC mo lọ pe lọ́gá àwọn DSTV wọ́n ló jẹ́ máa yọ mí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, á ti yáwọn èèyàn ńlé náà. Alright, mo ti gbọ́ ẹ ṣe gbẹgbẹgbẹ fún mi lè jàre. Ẹ̀yin èèyàn mi ẹ má bínú jàre. Ẹ má gbàgbé ẹ subscribe, ó ṣe pàtàkì. Thank you.